Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bíi tẹ́tí mo wá. This is CrossBlog XTV. Don't forget to subscribe, like and share. Arákùnrin ti jáde o, Peter Olúṣẹ́gun, wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àṣírí tó ń lọ láàrin àwọn wòlíì àti àwọn akọrin àti àwọn tó fẹ́ try láti da ìrìn àjò yẹn rú. Wọ́n dẹ̀ sọ pé bóyá àwọn wòlíì gangan ni target wọn o, kò ń ṣe àwọn olórin. Bí ọ̀rọ̀ ìṣe jẹ́ àwọn wòlíì ni bó ṣe jẹ́ olórin ni, ẹja lọ fẹ̀yìntì nǹkan káwù gbé popcorn wa ká wá listen very well lórí ọ̀rọ̀ ikú omijé ojú mi àti ìbájọṣepọ̀ tó wà láàrin àwọn olórí ìjọ àti pẹpẹ pàápàá gan àti bọ́ṣẹ́ ní pẹpẹ dangerous, gbogbo àṣírí oríṣiríṣi òun ni arákùnrin tú. Ẹ jẹ́ ká lọ wo ohun tí arákùnrin sọ. This is CrossBlog TV. Don't forget to subscribe, like and share. Inú ẹ̀ máa fi opinion yín sínú comment àwọn ìbájọṣepọ̀ tó wà láàrin àwọn wòlíì àti àwọn olórin. Ẹja lọ́gbọ̀n. Gbogbo èèyàn tí olórin kan tàbí méjì tó inspire life yín tẹ́ ń rí ìyanu lára orin wa, ẹ gbàdúrà fún gbogbo olórin. Mo kí gbogbo ọmọ Ọlọ́run pátápátá, bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn bàbá wa nínú ìgbàgbọ́, gbogbo yín pátápátá ni mo kí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi forward fídíò kó dọ́dọ̀ bàbá Adébóyè, ẹ bá ní forward fídíò kó dọ́dọ̀ bàbá Oyèdépò, ẹ bá ń forward fídíò ìkọ́dọ̀dọ̀ bàbá Ìsíkáyà, ẹ bá ń forward fídíò ìkọ́dọ̀dọ̀ bàbá Táíwò Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, ẹ bá ń forward fídíò ìkọ́dọ̀dọ̀ bàbá Sam Òjó, bàbá authority. Ẹ jọ̀ọ́ ẹ bá ń forward fídíò yìí kó dọ́dọ̀ bàbá Epaphras, gbogbo àwọn bàbá wa bàbá nínú Olúwa. Ẹ bá ń forward fídíò yìí kó dọ́dọ̀ wòlíì Adéníran bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ bá ń forward fídíò yìí, ẹ bá ń fi ránṣẹ́. Ẹ sà, wọ́n tún ti dé o. Bí eré bí àwàdà ni wọ́n dé ń jò ní tí wọ́n fẹ́ díjà lẹ̀ láàrin olórin àti wòlíì. Ẹ má fowó ńlá pè wọ́n mọ́, owó tí wọ́n ń pè yẹn ti pọ̀ jù. Ọlọ́run bá wa dá ìyẹn dáhùn. Lẹ́yìn yẹn ni Awíkóńkó dé o, Rótìmí. Now wọ́n ti gẹ̀ẹ́tì pé Rótìmí ó ń ṣiṣẹ́ against Christianity. Ní ìsìn báyìí wọ́n fẹ́ dá ọ̀tá lẹ̀ láàrin wòlíì àti olórin. Ẹ máa ṣọ́ra fún pẹpẹ, ẹ máa ṣí pẹpẹ gùn. Ṣé olórin lẹ́mìí mímọ́ mọ́ ni? Ṣé kò sí ẹ̀mí mímọ́ tí ó sọ fún wa pé ibi tó fẹ́ lọ ìlọ lónìí? Ṣé kò sí ẹ̀mí mímọ́ tí ó sọ fún wa pé ibi tó fẹ́ lọ yìí jáde lónìí, jókòó lé? Ṣé kò sí mọ́? Ok, ní ìsìn báyìí ẹ sọ fún olórin, ẹ ń dẹ́rù bà wá olórin báyìí pé ká máa ṣọ́ra fún pẹpẹ gùn. Pẹpẹ tí gbogbo èèyàn ń gùn tí ò sí ìṣòro. Gbogbo àwọn wòlíì tí wọ́n wá fẹ́ trẹ́ǹdì, tí wọ́n fẹ́ di gbajúgbajà òjijì, wọ́n wá ń jáde, ẹ ṣọ́ra fún pẹpẹ gùn. Wọ́n create WhatsApp group táwọn fi máa sọ fún yín pé àwọn kan ní pẹpẹ gùn. Ṣé gospel náà sì lélẹ̀ ṣá? Ṣé gospel náà sì lélẹ́yìí? Ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà. Ìyá Bọ́lá rẹ̀ bọ́ta, wọ́n ní kí gbogbo wa ká gbàdúrà. Now àìmọye èèyàn tí ò gbàdúrà yẹn, àìmọye èèyàn tí ò gbà àwẹ̀ yẹn. Mo tún ti wá báyìí o, ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa sọ pé wọ́n fẹ́ pín ìpínyà sílẹ̀ láàrin wòlíì, ìránṣẹ́ Ọlọ́run, pásítọ̀ àti olórin. Ẹ jẹ́ á gbàdúrà o, ẹ jẹ́ á gbàdúrà o. Olúwa sọ pé wọ́n ń bọ̀, oríṣiríṣi ni wọ́n ṣe ń lò, oríṣiríṣi. Tí wọ́n bá tún lélẹ̀ tí ò tún ṣiṣẹ́, wọ́n á tún gbé míì dìde. Ẹ fura o, ẹ fura o, olórin ẹ fura, wòlíì ẹ fura. Ẹ̀yin ni wọ́n wá o tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí. Iṣẹ́ owó yín náà fẹ́ dàrú o tí wọ́n fi ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe yìí. Ṣé kó lórí ọmọ ọlọ́kọ nínú 3 bedroom flat tí ń gbé ni? Àbí kí wòlíì ọmọ pé olórin mọ́? Àwọn wòlíì kan ti ẹ̀ prefer kan kọrin gan ju kan pé olórin lọ. Orí pẹpẹ tí èèyàn bíi 100 gùn, orí pẹpẹ tí olórin bíi 50 ń gùn, tí wọ́n ń gùn lójoojúmọ́ tí nǹkan kan ò ṣe wọ́n, tẹ́ wá lẹ́nìkan gùn bẹ̀ wọ́n mú.
ẹ̀yin ìrántí Ọlọ́run ẹ gbàdúrà fún wa. Gbogbo èèyàn tí olórin kan tàbí méjì tó inspire life yín tẹ́ ń rí ìyanu lára orin wa, ẹ gbàdúrà fún gbogbo olórin kí èṣù kó má borí wa. Èyí tí Olúwa rán mi rèé o, ẹ bá ń share rẹ̀ sí gbogbo ìránṣẹ́ Ọlọ́run. Olúwa sọ pé ẹ̀yin àti olórin ni wọ́n wá o, wọ́n fẹ́ dà àárín yín rú, wọ́n dẹ̀ lè cause separation ní Christendom. Èmi gbàdúrà o, Ọlọ́run ò ní gbà fún wọn. Ọlọ́run tó ní Christianity kò ní gbà kí wọ́n dàrú o. Mo sọ tèmi lónìí o, mo sọ tèmi lónìí. Ẹ ṣé. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.